a ní mo fẹ́ sọ fún mi pé ọmọ ọdún 8 ni mo ti mọ ọkùnrin. A ní mo fẹ́ sọ fún mi pé àbúrò bàbá mi òun ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ mọ̀. A ní mo fẹ́ sọ fún mi pé ọmọ ọdún 14 tí ó kọ́ lórí àkọ́kọ́ mi. Ilé tó fún fa wípé ìyá mi ò fi nífẹ̀ẹ́ mi. Bá mi náà tún gbà tèmi. Àbúrò bàbá mi tó jẹ́ pé òun náà kò bá mi lájọṣepọ̀ ní ayé ìrírí. Mo wá gbà mí sọ́dọ̀. Ìyá mi ò tiẹ̀ wo oṣù mẹ́sàn-án tó fi gbé mi. Tó fi tì mí. Ó pé kí n máa lọ síbi tí bá fẹ́ lọ. Bàbá mi ò wo tàtọ̀ tó dà nítorí tèmi àbí ìtọ́jú tó tọ́jú mi. Bàbá mi ló ní máa lọ nìyí. Ibi tí mo ti ń sùn káàkiri ẹnìkan ti pe àbúrò bàbá mi pé mo wà níbi báyìí, àwọn orí mi ọmọ ẹ̀gbọ́n ẹ̀. Ìyá mi tẹ̀lé ọ̀rọ̀ bàbá mi. Ọlọ́run tó máa sin àwọn òní kú lójú àwọn àti ṣeun. Ọkùnrin 6 ni mo bímọ fún. Ọmọ 7 ni mo bí. Àkọ́bí tí mo kọ́kọ́ bí. Ọkùnrin ọ̀tọ̀ ni. Mo ṣáà ti mọ́kàn lọ́rùn. Àwọn ẹbí rẹ̀ gbọ́mọ náà nígbà tí mo bí. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ìwé mi. Àwa 4 ni ìyá àti bàbá mi bí. Second born ni mí. Ọkùnrin àkọ́bí wa. Room and parlour là ń gbé. Room and parlour face me and face you. Àbúrò bàbá mi wá gbọ́dọ̀ wà. Tí wọ́n bá ti dé, sitting room ni wọ́n máa ń sùn. Wọ́n máa lé ẹ̀gbọ́n mi kúrò lórí chair fún wọn. Àwọn á sùn bẹ́ẹ̀. Tó bá ti sùn bẹ́ẹ̀, ẹ̀gbọ́n mi a jọ máa sùn lẹ́ẹ̀lẹ̀. Àwọn àbúrò mi náà a jọ máa sùn lẹ́ẹ̀lẹ̀ ni. Torí èmi sì máa ń tọ̀ létí bá sùn. So èmi àti last born wa la jọ máa ń sùn ilẹ̀lẹ̀. Tí first born wa àti third born wa máa ń sùn orí chair. Orí 2-seater ni third born wa máa ń sùn. First born wa ló ń sùn orí 3-seater. Àmọ́ tí àbúrò bàbá mi bá ti dé, wọ́n ní ká sùn lẹ́ẹ̀lẹ̀. Èmi àti last born wa lóbìnrin. A sì jọ ń tọ̀ lé. First born àti third born tán bí lé mi ọkùnrin ni wọ́n. Bàbá mi ń ṣiṣẹ́. Onímọ́tò ni bàbá mi. Onímọ́tò bàbá mi kàwé o. Torí pé nílé wa a kì í ṣeré lọ́ta. Bàbá mi tó so much like ọmọ. Ó dẹ̀ ń tọ́ wa bọ́ agbára rẹ̀ ṣe gbé. A lọ sí the best school but private school náà lọ. Ẹ má jẹ́ n tàn yín jẹ. School tá ń lọ. School tí owó rẹ̀ ò pọ̀ dàbí alára ni. Mọ́ wọ́n ń kọ́ ọmọ. Ṣé wá rí ìyá mi?
àwọn nǹkan ọbẹ̀ níyà mi ń tà, ata gúngún, ẹja panla, úgú, ẹ̀fọ́ oríṣiríṣi, ẹ̀gúsí, àwọn nǹkan tí ìyá mi ń tà nù tó fi ń sebẹ̀. Ìyá mi ní gántà. Ọ̀dọ̀ wa kọ́ o, kò jìnnà sí street wa. Tá a bá ti school dé, tá a bá yabẹ̀, a lọ gba kíì. Ó yá. Look una dey go home. Language tó máa gbọ́ lẹ́nu ìyá mi nìyẹn. Tí bàbá mi bá ti dé, á páàkì sí ṣọ́ọ̀bù ìyá mi. Torí ìyá mi ní nǹkan tó fi ń dáná. Igi ló máa fi dáná ní ṣọ́ọ̀bù ẹ̀ torí ìyá mi tó máa ń ta àwọn ẹja panla yẹn, wọ́n máa ń tà mọ́. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́. Pákó ni ìyá mi ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹnìkan ló fẹ́ ta kọ̀ǹténà nítòsí ṣọ́ọ̀bù ìyá mi. Ọ̀rọ̀ yẹn so mọ́rọ̀ ló yẹ kí n fẹ́ sọ. Ìyá mi wá ra kọ̀ǹténà yẹn. Àbúrò bàbá mi nígbà tó ń wá, ìyá mi sọ fún pé òun rí kọ̀ǹténà kan. I say I wan buy am. Your brother no gree give me money. Àbúrò bàbá mi fún ìyá mi lówó. Ó fún ìyá mi lówó náà. Ó ní òun ò lówó lọ́wọ́, but kí ìyá mi manage ẹ̀. Bàbá mi náà fowó kún o. Ó ní brother add money now. Bàbá mi náà yẹ fowó kún. Wọ́n fowó kún. Ìyá mi ra kọ̀ǹténà yẹn. Wọ́n bá àwọn lọ kàn orí ẹ̀. Bàbá mi ò ṣe kápẹ́ńtà, mọ́ òun ló kàn. Afẹ́ kan lé ajé, afẹ́ kan gbẹ̀yìn. Bàbá mi mọ̀ nǹkan, òun ló kàn. Ó kàn kó sí jù. Àwọn tàbí bàbá mi lọ́jọ́ bá mọ̀ mi kan. Ó kéré. Ọjọ́ tí nǹkan burúkú yìí máa bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ nínú ilé wa. Ẹ̀gbọ́n mi ti sùn sórí iṣẹ́ à. Kó o kàn fọ ṣíà. Ó ní rárá òun ò kó ń ṣe àwọn oṣù sílẹ̀ lẹ pé àwa tọ̀ sóhun lára. Àbúrò bàbá mi sọ pé ká má wọrí. Ó máa sùn síbi ìyẹn. Wọ́n sùn, èmi ni mo sùn lé wọn. Èmi ni mo sùn sí next sí wọn. Nígbà tá a tọ̀ tán, ṣẹ mọ̀. Tí mo bá ti jí bẹ́ẹ̀ yẹn, màá lọ bọ́ àwọn nǹkan tá a bá wọ̀. So mo á bọ̀, gown mi nìkan ni mo kàn wọ òwú kan lé lórí ni. So ìdí mi lásán ni mo fi sùn síbẹ̀ yẹn. Nígbà tí mo sùn, wọ́n dá sọ bò wá. Bá sọ fi bora ni, ó dẹ̀ dà bò wá. Àwa ti tọ̀. So mi ti dìde, mo ti lọ bọ́ pàǹtì. Ẹni tó bá jẹ́ kínní, a máa understand nǹkan tí mo mean. Pé èèyàn tọ̀tàn kó wá bọ́ mo lọ sọ síbi ẹ̀yìn ṣíà. Mo máa ń sọ tọ̀ mi síbẹ̀ nìyẹn. Àárọ̀ òjò kejì ni àmì máa ń mú jáde. Torí àmì máa fọṣọ kó tó lọ sí ṣọ́ọ̀bù. Ìgbà míì ṣọ́ọ̀bù náà máa kó lọ, wọ́n máa fọ. Wọ́n wá ní wọ́n wá sá. Ṣọ́ọ̀bù ò jìnnà sílé. Ò jìnnà púpọ̀ sílé. So mo ti gbọ́ mo ṣáà rí pé ẹnìkan fọwọ́ ra mí nídìí. Mi ò lè sọ. Ìbẹ́ni tá a bá sọ pé ó ń fọwọ́ ra mí nídìí. Àwọn kò mi ló sùn sẹ́yìn mi. Èmi ni mo sùn báyìí. Àbúrò mi sùn báyìí. Ṣé màá sọ fún mi pé ọ̀nkú mi fọwọ́ ra mí nídìí ni? Àbí kí ni mo fẹ́ sọ? Ẹ̀rín pa mí. Ẹ̀rín gidi pa mí gan. Àmọ́ mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ̀rín pa mí o, mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ. Nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí fún mi. Torí pé èmi náà ti experience nǹkan bẹ́ẹ̀ yẹn rí, but not with my uncle. Èmi tẹ̀lé dàgbà jù bẹ́ẹ̀ yẹn lọ. Mi ò mọ ẹni tó bẹ́ẹ̀ fi sọ fún mọ́mì mi pé nǹkan báyìí ṣe mí, pé nǹkan fọwọ́ ṣe báyìí fún mi. Èmi ò yà lọ síbẹ̀ mọ́. Ṣé rí ẹ bá ń wo fídíò yìí lọ, mi ò fẹ́ ká feel somehow. Torí gbogbo wa pátápátá láti pass through àwọn nǹkan kan àti nǹkan kan. For this reason, mi ò fẹ́ ká máa feel pé is it possible or is not possible? Ẹni kẹ́ farabalẹ̀, kẹ́ gbọ́, ó yóò possible àbí ó possible. Níjọ́ lákòókò wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n kàn fọwọ́ ra mí nídìí ni. Wọ́n sùn mí lórí. So ìjọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi tó sùn wọn lóhùn sùn tiwa torí a máa tọ̀ sóhun lára. Wọ́n ní kí wọ́n má wọrí, àwọn máa sùn bẹ́ẹ̀. Ìjọ́ ẹlẹ́ẹ̀kejì yìí ó ṣe pé wọ́n wọ jíǹsì wọn náà máa ń wọ̀ sùn tẹ́lẹ̀. Wọ́n wọ jíǹsì sùn wọn. Bọ́ksà nìkan náà wọ̀. Wọ́n jẹ́ sùn síbẹ̀. Ọ̀nà sọ́tọ̀ fi mú.